Madori e prove nuwe muda mahya ragmo vedene na. Tima mahya ragmo. Otima orima. Ohia dugie aga ikware. Mahya na dossier gbe hukuma na dene na. Ikware ni onani ega fo boy. Osumo ene ogogonoro oga mie. Ogabo eba ya no be pe na tie e ya ga be manu e awe mama ni ame da we ni ya dogun ya re ba na de na e a ti owa ijogun ya ga ma e ni lo bo we fo e na ya ma do no obi Jesu Christ ba ma pa na la ni mo e wa me election na wa da obira na a ti ru oba to ri e bi ba ni oge ara do a se oso baba a oso ko le na we Pedro bu we so a we mere bi re no tu we no tu Obaseki ana we Pedro lawa e Obaseki ona lahia ise ya mu be le na PDP ise ya mu na we ya to ko ya be go le deputy no be bi na tie Yakubu na we ladia we le libe ade ne emi oge onsie no mana wuni ise ya mu ye ga ise to ye be ko bai wa e wọ́n bí wẹ́ àtẹ̀sọ̀ lọ́sílẹ̀ ní ìjáde lásẹ̀sì rẹ̀ iná ìlànà ọba ìkíyàdó rẹ̀ ọ̀gá wẹ́ ìsọ̀fáyà ẹ̀sìn bóṣà iná ìlànà lórí ìwà kàkàbọ̀ yàtọ̀ àbẹ̀sẹ̀wá a police lóru gbẹ̀kù ọ̀nà ìyàwó lè wúlò rẹ̀ sẹ́fì ọ̀yìnkíyàdó rẹ̀ wẹ̀ ọ̀gá wẹ́ àwọn ọlọ́sẹ̀ èyí sọ èsìlímà ọ̀rẹ́ ààrẹ dùnà na the latest drama na gbogbo ìwádìí. Esilemano mi magbele don ni kana Honorable Victor Agawa láti Edo Moji o wa la tele ni won we no ya le sile magebo rasunua Mercy Johnson ade rasunua ni ya pe Otembo ya pe so ni won e be so na o agi eri we ya to sile magedo awa ya de street na la ai to ye we alose sile magedo na ya
Feliz Navidad, Kobe na ya pure, Navidad. Then me no wish you a Merry Christmas. Mommy, come on, mommy, okay. Dad, be my dinner. Hello. December mayina. Okay, yani we went for Feliz never die. Any other sorry, he may make compulsory mail. Any other swear. A thing you come where? Okay, take your money to me. And you can answer that when I do let go. Baba kada nala wo emaya fe legislative ni bu ao na gamia de television una ba wenu una ka BS sorry to say una ka ITV una ka watch news wenu ba mo BS here aba show la mele hey obega je o sa so yi westi to e be wona hena ije me polwame uga boss ware wase ho wenu mwela de kuti jesu opo gbena wa give wona hena oleka igeme tu gbeja wepo a una ja wo ge ni amu mu egbe silima ke wepo de oleka oye go wenu pa ni EPS ya no whatever awo hey obenjo be ni alaje o fito igeme uwe wo be Papa give your man, ona be girlfriend man na Genuela Badusa, a drama bunny omega na das when I do sa. Ona pure, nana me we, melody de any sona susu yo mao, ina mo kanija. Papa why you pia? Opiamo, ah, when I put in a tamata, Papa say you pia lo dawa. Ona Papa azao, Papa you got me now when you pia. Where did me? No, are you boko lam? No. Oh God. Why have a broken I can't broken the down the way you want to do that. Kate, a money is meant to tea. Only a melody, my soul will allow. He had to put the bottle in Nollywood. Walk upon it, why who spoke by my memory? Upon it, why was your body against the metal to upon it? But the grade by grade. Baba Itoria, Nala Wawo, President. Now, Baba, Wakopane, Oshomule, Abadi Natabata, very my elector, Oshomule, Governor Rima, who Victoria, Ona, your Pasaki, Tota, your eating, Baba, Kada, I didn't know now, Baba, Nala Wawo. Memory! Why you not doing it? Oh, we are no, he may part because he are a bonnia or you need to have home and Emmanuel. He always demanding at here, Emboa. Or even one in one. It's Liman of Buddha Buddha, no, hello. It's Liman of Buddha Buddha, no,
ọ̀nà wẹ̀tẹ̀ náà náà àràbíọ̀mọ́ ọ̀gbàrẹ̀ ògbóná awòmí ní pẹ̀tẹ̀ ẹ̀bẹ́ẹ̀dẹ̀ ọ̀nà ẹ̀bẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ ìsìlìmọ́ náà ni màyàwó arẹ náà wàjẹ́ rẹ̀ sí fẹ́sà zàlẹ́bù ọ̀wẹ̀ mísíkọ̀ ẹ̀yẹ́ sì fẹ́sà náà ìdàdí arẹ náà èsì fẹ́sà náà ìdíyàwó ẹ̀dọ́kìẹ̀ the drama náà òmùadà sẹ́ni mẹ́rin ọ̀nà wẹ̀ náà dọ̀wọ́ mi ní pẹ̀tẹ̀ lunch mi ate mu di ade wo mo pa o ma we ela na sa su request no gele ebi ya na fi wo di o sa su di ajo po kan o eja po ma fi we di e pe si ajo po kan o eja po ma fi wo di e pe si la wo yo po kan me sa su di wa la wo yo po kan o sa su di ajo po ẹ̀dá àpòdìdẹ fi wẹ̀rẹ̀ ọ̀sàsùnjìgà àjòpọ̀ kàmọ̀ ẹ̀dá àpọ̀mọ̀ fi wẹ̀rẹ̀ ọ̀sàsùnjìgà àwòwò lórí yòpọ̀ kàmẹ́ ẹgbẹ́ sílẹ̀ láyọ̀ wòwò yòpọ̀ kàmẹ́ o. Ẹni wọn náà wẹ̀ yà á tẹ̀ nílé la ẹ má sọ̀rọ̀ àyẹ̀ ẹ bọ̀ yà á tiẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ní o ta yé ni a. Sakara udamdonya. Wesa kolege bati nyakwe. Ona we anito kosu tempo. Yes, when I get no you say wetin. Ona we anito na kosu tempo. Tempo na iwa panichi. Sakolo wetin ya waka for the Nigeria. Because of this small pikin you say me the grace you return the cost to me. Ona wa person any be. Die. Ona wa person any be. Ọ̀sẹ̀wéni èmi náà yára ká wẹ̀ wọ àwárí epo yàtẹ̀ kó yẹ tó sẹ̀rí ọ̀nà kí ọ̀sẹ̀wéni náà wá sọ̀rọ̀ ọ̀rẹ́ wá sọ̀rọ̀ ẹ̀ iná wíjọ wọ́n lọ sẹ́mẹ́ o ó dúró dẹ́gbẹ́ bá ẹ̀yìn náà ẹ̀mẹ́ náà dídẹ̀ náà ìwà wá àìsàn sí náà wá wọ́n ẹ̀ wúwo ewé wúwo ẹgbẹ́ sì mẹ́tọ́ ọ̀dẹ̀ ẹjọ́ ẹnu ẹ̀ kó bọ́ọ̀lù jẹ gbọ́ yóò gbà. ẹ bàbá mi wẹ̀ dúró wọn ni àìsàn sí náà wá ilé pọ̀gà ọ̀sùn rẹ̀ ìyẹn náà ká òwú rẹ̀ ìyẹn mi yóò wẹ̀ the Germany ẹ bàbá sọ́dẹ̀ tó ṣe ẹ bàbá máa jọ̀wọ́ Victoria. Ibi yẹn rẹ̀ mọ́mí wey dey smile ẹ̀wọ̀n ni ọba suyi Atlas babe Benin industry. Wakada ọ̀rẹ́ ìwé drama pa ní àná ìjẹ́ ẹ̀ drama ní náà sí ní jẹ́ wọ́n bọ̀. Lórí yẹn lè mọ̀ sísẹ́ nù. Àwọn ní Victoria ẹ̀ wọ̀ lẹ́kọ̀dẹ̀ ẹ̀ wọ̀ wọn náà tẹ̀tẹ̀ ẹ̀ náà ọ̀mà náà má. Èyàn yẹn tó ya ọ̀wẹ́ tó. Bẹ́ẹ̀ni mẹ̀rí yé ìkàlẹ̀lẹ̀ Sylvester lórí wàtí àpáyénáwẹ̀ mẹ̀rí láti ìwọ́lé. Àyà kọ́ ìwà támà wẹ̀ wọ́n adé pé pọ́sẹ̀ bishop ìwà kọ́ àgbẹ̀lẹ̀ mi náà pè mí àyà àná mi wò pé láwẹ̀rẹ̀ harmony everybody sit down with harmony. Nala ọjọ́ ìṣòsìlì mọ́nà ẹ̀ nana mi ẹ̀ wọ̀ ọ̀gbẹ́ pọ̀ wá ọ̀gbọ́nọ́ náà Peter wájú tàbí ma ọ̀nà mi wọ́n náà ní ayọ̀ ọ̀gbọ́ ẹ̀ lóye ọ̀nà wẹ̀ ẹ̀ dọ́wọ́ yìí. Peter làwòwò hello ìjọba náà ló náà yẹn náà ti ẹ̀ dọ́wọ́ yìí àbí okay yẹ́nà ẹ̀ sàṣù west ọ̀dàmìọ́ wọ́n yà sùn ìdírámà náà ẹ̀ tó wẹ̀ mọ́ pé kẹ́yìn ní dẹ́ ẹ̀ ọ̀sàlọ́bọ̀ yẹ ẹ̀ wẹ̀ ebi náà yí west ìdírámà náà kẹ́kẹ́ mi mà náà wẹ̀ rí kí ẹ̀ mú dùnú ẹ̀ bẹ̀rẹ̀ wá tàlọ́ mẹ̀rí ẹ̀ bọ̀ ẹ̀ bọ̀ nílé mà náà sit down with harmony. Wàyà ló di àbò ẹ̀ yìí lábẹ́ náà ológun ẹ̀ bọ̀bọ̀ ẹ̀ wà á tọ́jú wà á pẹ̀. Owó ẹnu wáyà rẹ̀ ẹ̀rí fún wa ń fún wa. Bẹ̀mátì ká wọ ọkọ̀ bẹ́ẹ̀ ni wa. Dàwọn ipò wáyà fẹ́ ẹ̀ ti máa gbé ọ̀yìnbó àárẹ̀ wọn. Ṣùgbọ́n ọ̀sàlóbù wa ọjà kọ̀jẹ̀ yìí ní wáyà fẹ́ àárẹ̀ wọn. Wà á láwọn gbogbo silimana bɛ y'a sɔrɔ ye mamu ɛgbɛ yi mele dagbe ma dɔnma bɛ atɔma mɛ zɛbɛ mi ni mi wa gbɔ ya lue na ebe ɣɛ ye wa ɔna gɛ ya wɛ mi edi ya gbɔ ɔnɔ si wa mi ka mɛ ɔmana wɛ mi dan ne
Okiokio ọ̀rẹ́ ẹ̀yìn àmà ìfúté ẹ̀yà àmì níbi àmà sinimá wẹ́lẹ̀ ìkàkàbọ̀ fún ọ̀rẹ́ ra yẹ̀wẹ̀ lọ́bíẹ̀wẹ̀ ní àtúntà rẹ̀ ìrànlẹ̀ èèyàn nyẹ́gbẹ́ wa bí ọ̀rẹ́ ẹ̀sìn wa máa ń ọ̀yẹ́ sẹ́ baba west baba ti kọ́ yìí wà west wà yá bẹ́ ọ̀sẹ̀ bí wọ́n máa ń tẹ́ kọ́ abẹ́ sinimá náà ẹ gbó wà á gbé ẹ mà náà mi tó ayé náà baba wà west àtọ́ wà ẹgbẹ́ o ọmọlọ́ba àtọ́ ọ̀gẹ́ gbẹ wà west o ẹ dẹ́mà àti ọ̀sìnwé lọ́wọ́ yóò mi Stanley lórí madé sàlùbọ̀ ọ̀jọ́ wọ̀pọ̀ kèrè tọ́sí lórí ọ̀sà yìí sàlùbọ̀ adébàwà ẹ̀yà parẹ́ wẹ̀ bọ́lé ṣùgbọ́n ẹ̀yìn gẹ̀wẹ̀ mọ́nà ní àwọn ẹ̀wọ̀n yẹn láti yóò bọ̀ mẹ́ ní abẹ́ sẹ́wẹ́ gbàyà àbẹ́ ti abẹ́ ìmọ̀lá abẹ́ náà gbọ́ ẹ̀ lọ ike tó yà dànyọ́ ètí abẹ́ lọ gbàyà wà wẹ́sì osas bí àkọ́wẹ́ osas obi ọ̀gá kẹ́lẹ́ lọ ṣùgbọ́n àwọn èsì máa bẹ̀rẹ̀ ọjọ́ láti yóò bọ̀ mẹ́ igbó náà ọ̀wẹ́ bá alùpùpù àfihàn kó wáyà o wà wẹ́sí o. Amoni ọni yẹn na múwomúwe ẹ̀pọ̀ ni ọni ọmọ náà mọ̀ náà ẹ̀pọ̀. Ẹni ẹ̀dọ́gẹ́ nìyí. Dade ìmáyé gómìnà gan kọ́míẹ̀ ẹni wọn náà wẹ̀ ó kẹsàn án awé sí magẹ́ dùnà. Ẹ̀kọ́ ni ẹni ẹ̀mẹ̀ náà túwẹ̀ ẹ̀kọ́ àṣẹ báwẹ̀ rà ìrọ̀wọ́ báwẹ̀ ìnáwó ni wà lè wẹ̀. Esili maame ni gbẹ yẹ tota yẹ nyere so le woe nínú yẹ ewe gbẹ yẹ náà so ọwọ kaka ni gbẹ nia òbòlò yọyọ wa ẹsẹ ti mi ìwé bẹfẹ dẹ ẹsẹ ti mi ìwé bẹfẹ dẹ nia ọkẹ ya ọmọ bia nia lè bá sè ma bia ni ma yẹ lọ ọyọyọ wa wọn kà mẹ wẹ. Ẹ̀yà ẹ̀bùn ni ọba ayọ̀ wà wọ́n ayọ̀. Ẹ̀bùn ni àwọn ayọ̀ wà. Esera wà kúrò pọ̀ bẹ̀ sitara esera ibẹ̀ sitara ya dé wẹ̀ nígbà yà sábì wọn wà tó wà wẹ́sẹ̀ o. Ẹ̀bùn ni bẹ̀ esera. Bọ̀jọ̀ kẹ́kẹ́ ní wọ́n mà náà yọ ìwé bẹ́ẹ̀dì. Gbogbo ẹ̀ náà bẹ̀ nìyà ẹ̀ dúgbò mẹ́yìn ọ̀mà náà kí ṣàkàdá yọ̀ ẹ̀. On behalf of the cast and crew, we want to appreciate everybody for supporting our friend. But right now, we don't want to delay anymore. We just have to give you at least 30 minutes of what we are packing. Then after that, launching will start proper. Thank you very much. God bless. Makubali Sylvester. Epo na usese ko kuona tolie wa boteto. Una ya ate dramiko. Wakjebe ko bone ege. Dala wo eni mo ala o èmi ni Maria manaba ọ èmi ni bó ti ẹ lọ́ọ̀ṣì náírà wọ́wọ́ èfíkọ́ ló mọ ọ̀rẹ́ ìyẹn máa tàs ọmọdọ̀pá èmi nu mẹ́ ùyà akọni ẹ̀ títọ̀ tí a ṣe bí wẹ́. Ìwọ rẹ̀ yẹn ti ẹ̀yà ni ìnù ẹ̀ ẹ̀dẹ́ mọ̀ yìí náà sọ̀kú ìgbẹ́ náà ń gbé bàbá náà mi ẹ̀ 500 naira 700 àti ẹ̀yà fi hàn mi ẹ̀ 500 ládé wà ní ẹ̀ space ìwọ mi kẹ́ ẹ̀ náà yẹ ti dín ẹ̀ 500 naira nọ̀wọ̀n náà wà yà á dọ̀ ẹ̀ ọ̀gbẹ́ wà yà á dọ̀ ẹ̀ wọ́n producer is 600 700. DJ lala wowo emi ayugbodi dotota one glass in yàrá bí yàrá ìgbẹ́ mi sọ̀tọ̀ wẹ̀ wọ́gà ládé come sit down. Como president Osasunyi West, mo pàgé bàbá. Àyíjọba mama Osasunyi tẹ̀lé ìnàkí àyíjọba mama ooo.
put anyone, and then when it time, I know you're at the end. Yes, the kaka. Oh, when you say back here, another 30-something thousand. Baba, Nana Peter, Baba, when you get there, come with Osasuri West. Hello, Tamil sister, Joy, Maria go. Nana go, no monkey, Baba, with this man. The breaking of Jamo has also no man. Eh, what monkey? You know, okay, get them more. You know. King, senior respect. Obasui, working at a Bruna, working senior respect. Obasui. Launching. Lassa, Viva, if I die, who go cry? My knee, lady, for my burial, If your body touch your market to go get disease, yes, sir. Oh my God, Bram, I love you. Every day by day, you see your picture. Don't get your letter. Hey, no, I got your car. I'm not your boy. Only. I'm not tattooing you. Now, hey, I'm not anyone. I have here. On there, no, is 50,200. Sorry, 50,000, 2,400. Hey, you know, and I tell you, 50,000. So 52,400. You know, who are 20, who never know about here, and but I am that one. Oh, yes, I am a little woman. Now I will roll. Now, no market. Come on, I do go in there. One of my no, hey, money, pull him on that. Yes. I will not you. Balade. Nílé ló wà. Èmi dé bó tiẹ̀ ok 8,000 ọ̀nà yàwó yóò bọ̀ ní ibi tó ọ̀nà bó náà díẹ̀ slope yẹn lè bí aka ní ẹ̀bọ̀ kí á sì là ní wàá sọ̀ gẹ́nà ẹ̀ wà gbọ́kùn ní. Bàbá kádà edu tẹ̀ ẹ̀ sí. Ọ̀rẹ́ Malaysia ló bá ní ọ̀gá plot. Okay. Ray, go away. Come and fall another day. Little children want to play. Hey, mama. Hey, why? Oh, people go do well, no. Nana cross the valley, Libya. Yes. If you see mommy water, oh, mommy, don't leave me like they were again. Me collect all you. Hey, Okuna Kobadia, fear no. Wow, we are going to be a sister. That's African city. You are me. If you see mommy walk with Baba, they know the Mama say no. Never. Mommy, kada. You get a woman, you only 2 women, you could bless me.
Mama said that when my blessing man, they have to kidnap her, but he won't see. Hey, punish it. God will punish you. Mama give Baba. One yes. Mama, Christy, bless me. The boy you are young. You are parted, you are one. Talk to me, dear Peter. Kala the rock for Yadeva, Abayeva, Rudawa, and Ganadia, and Yama, and Ganadia, and Yama. Are you talk? Oh, no, you are to bless me, who are trying to bless you. Yako. I should do that. Okay. You give it up. Every time you give it up, I'm going to go back to my senior up here. You're not giving it up to 50,000. You're not going to go. You're going to jail. Every time. And in my life, I got one of them. I got one to go. I said, I got one. Peter, I got one. Who made your way? Or maybe we get money. He can have money. Why they know who I want to have money sit down with our money. Yes, sir. Nala will go more money in Sylvester. Okay, you know my so. Yoni Poe, Tali, Imade, Zemi Jobo, Emmanuel Giri, Abidjoy. Follow up, I will do. Salubare Yiki. You know, I will show you. Ego sarela me baba kada. Aw kuragbe wenu wayare, wenu wayare ni wanko. Ego sa baba, ego sa where the smile. Baba where the smile, daddy, kada. You are blessed. Where is the daughter of Uti kwa pere? Uti kwa. Emanake uwe. Asopalo neda we baba kada. Asopalo. Baba atuwa wae. Asopalo. Pizza kwala we baba kada. More money, Shakara, more money, Shakara. More money, Shakara. I'm not going to pay here. But you do your way back. God bless you. More money, yellow, not to take Shakara. But I get a know. Oh God. Memory. Take another money. Money brand. Awe na market. Asopolo lera baba kada. Odi de wedo. Ogari ganyo. Ogari ni mo we baba. Yes so. Ono bia wona ke kada. Baba ina mume. Ogari ganyo ti di we baba. Ro da be we ye na ma pa be ba wedo. Kate o pass akoba. Ma pa be ba. Mommy JB, Roberto, you Samuyi, Kada Mommy. Victor, you look at me, so I came here. What's you? Your pilot, the only who that way, Etiwego Nibo. So far, Etiwego Nibo, so far, you are the new way, no Saloba Tamale. Eti doy. Àwọ̀yà wọ́n ní àdọ́ bàbá de gbọ́ ìtọ́. Ẹ̀wọ̀n yìí bẹ̀rẹ̀ sinimá mọ́dà pàtì ní yẹ́mẹ̀ bẹ̀ gbàgbé Kennedy Ìkọ́sà bẹ̀ gbàgbé ọ̀nà inú gbàgbé nìyẹn ló dà bàbá gbàgbé mọ́mí yẹn dáàdì mọ́mí wà láre ìgbà tàbí wọ́n náà wí ìzọ̀ ẹ̀rọ gbàgbé nínú wọ̀nyá Jésù mẹ́tọ́ títì Ìkọ́sà Kennedy bàbá ìyá kẹwàá tuntun ṣètò gbàgbé ìkìbàtà mẹ́nu ẹ̀rí àríwá
why the so we have money she not dey go to na dey make it us no man asopolo baba oh god ibi eto ito wa bebe na we kai iye be na bele ya we sinima ekpo wa kesu o ni le de eri ra mi na we je baba ti gbo yi ya se gbe yan ni aye mi lowo mi ya wo yi for them baba tu we baba to the baba west na eri mo sorry ebe na ira me west na je won na we west na o le le o ma we ta ma we west debi no west we do ma do baba na o ti ba se ti do na west ni no we do wa we wa yo le na ka ko no fi wala wu ba ti go yi wala o tu se ti do wa wa na ya o ji the producer and the director me o sakereji the guy is agoba you are what you know what but obati is one ya gbeku wa na o egbe iye me mommy madapa wala wa e ba melody de ore ma mommy madapat we no see e no na wa we mo e obukana we ni ana o ati we slima o se pe e go polo bo se na wale le video te no see e no we na mo pa wa de wa po wa zomo wa domo wa pumba wa we se le pe vito ara wa do we ame ho fun ki o e no wa una my expert ise pe wa se le ni elekere ata ehun eya olu ya wo ko ni ya so e ba ehun ni me ya so e kuda era mi je gare ma igbe ni na pe na ta mi awe eyin apa bi e fito abere fito bi je fito o mu ti ana igbe ni ta mu gwa gwa be mu gwa be gba o be be mu gwa le ru ni ma be le ru ni o te mo papa o we ni eke we film ni eke we drama o we ti mu ti aje ni je ki kele no wọ́n sún ẹgbẹ́ wa ni igi bẹ̀rẹ̀ náà wò ìrẹ̀ lárí ọbẹ̀rẹ̀ náà ni àgẹ́ tẹ́nẹ̀tì rúdà yọ̀ǹda rẹ̀ tẹ̀lé ọ̀nà dídán iná wẹ̀ tẹ́nẹ̀tì gèrí ọ̀gbẹ́ ni ọ̀nà ọ̀ṣẹ̀ ni a lè tọ́ lọ́ọ̀ṣì wẹ̀ náà lè tọ́ lọ́ọ̀ṣì ọ̀yìn lè pè bá pàbẹ́ gbọ́n bẹ̀ ọ̀nà lè gbọ́ mọ́nà tó sẹ́ ẹgbẹ́ sísà ọ̀gbẹ́ sẹ́gbẹ́ sísà ni iná wọ ìrẹ́ ẹgbẹ́ sísá náà lùpẹ̀ wé ni mẹ́wó lùpẹ̀ ní pàtì náà ní ẹ̀jẹ̀ kẹ̀yìn dẹ́ ọ̀bíjì ọ̀wí náà wé nìyẹn gẹ́gẹ́ mú mi ní ẹ̀ mú kí ọ̀mà bẹ̀rẹ̀ igi máa yẹ wẹ̀ jẹ́ iná wẹ̀ let me try sọ̀pá igi wẹ̀ ni wọ́n ẹgbọ́ ni màá yà wẹ̀ ọ̀sàlóbọ̀ apáwọ̀ sẹ̀ màgí wẹ̀ ni ẹgbọ́ ni màkédo ẹwẹ̀ ẹgbọ́ èkéni mẹ́gà lórí ẹjì bá sọ́ni gèmí nọ̀rẹ́ wa sọ̀pá ọ̀sàlóbọ̀ àwàsẹ̀ màkì iná kàbọ̀pọ̀ ọ̀sàlóbọ̀ àní bẹ́ẹ̀ ọ̀sàlóbọ̀ ayá mùtì àní wàá gẹ̀ ọ̀bọ̀ fún àrùdá èmi nọ̀rọ̀ ẹlẹ́rẹ̀ ọ̀sọ́ yìí ọ̀gá ìtò kẹsàn mà mẹ́wẹ́ ìṣe gẹ̀ẹ́rẹ́ nana gẹ̀ẹ́rẹ́ ní àná ìwẹ̀ àmọ̀bọ̀ máa wẹ̀ obi ètì ọ̀ma wẹ̀ kí n àwọn obi ètètè ìbè tó kú ẹ̀ kìá ẹ̀ ìka àbọ̀ kàn ní sàlóbọ̀ ni ùtá àbá ùwẹ̀ yàrá mọ̀bọ̀ fún ẹ̀kọ́ ayáwó èfin mami ẹ̀ máa tiẹ̀ ní ọ̀yà kì ogi bìẹ̀ ká òbí ogi nọ wọn lọ́dà ìbìẹ̀ ká ẹ̀yìn màdá lóde wá dọ́nù ní wọn Peter aláwọ̀ wẹ̀sì praise the Lord. Baba the way you know me of your baba hello baba the way you of your awo melody de ye total wa ye go wo e ki o but no that way so papa no ye total wa o me bi so no we o wa te ka jo me na ke male wa
ukwe ka yiri ya da modi enu o asoko no di enu tamima. You talk, I talk to everyone. You talk, I talk to them. Èyí padà àtẹ̀lé yà fẹ́ fún mi nípa tẹ̀síjọ́ ara wa ọ̀tẹ̀ yà fẹ́ fún mi. Ebi ọ̀pá ẹ̀yà onídìí tẹ̀lé ní pẹ́ ẹ̀dọ́wẹ́ àpamẹ́ onígbọ́jọ́ wòye ẹ̀rọ gáríà. Ebi ní fídíò wúlà. Ìmọ̀yá yìí wẹ̀ ìmọ̀yá fẹ́ fún mi tó ṣe ìyàwó. Ẹ̀yin rọ̀ ọ̀pọ̀lọ̀ lọ́rọ̀ yìí wẹ̀. Iye tó lọ́wọ́ fún mi tó ṣe náà. Ẹ̀wẹ̀ ni ẹ̀ lóore. Ọ̀nàmẹ̀wẹ̀ ọ̀fọ́nàlá ó yẹ gbogbo ọ̀ọ́dẹ́rìmá ọ̀nàmẹ̀wẹ̀ èyí àná. Iye ẹ̀fàlùwẹ̀ àgbẹ̀dá ti àwẹ̀gbẹ̀ ẹ̀bùnìyà ọ̀nà tẹ̀ ẹ̀wúrẹ́ ọ̀fọ́nàlá kẹsì lọ́dẹ̀ ẹ̀dìyẹ ẹ̀wú náà sẹ̀. Sọ́ni àkàwẹ̀ èyí sì ẹ̀wú lùmà. Because èèmà yẹn tó wà. Èèmà yẹn tó wà. Èèmà yẹn tó wà ni. Iye àbúrò ní ìmùlà wa. Iye àbúrò máa ń rí ìmà ọ̀ọ́rìn àlejò. But èmi tí wọ́n fi dẹ́dá wẹ̀ èèwà ìyẹn tó wà náà. Ìlú pàtàkì ẹ̀yà mi ọ̀ọ́ sẹ́dá mi wẹ̀ ọ̀nà àbò tì í ọ̀nà ìlà o àmọ́dé ma wẹ̀ màá pa náà o ìlọ́lẹ̀ yé mi rọ̀ lọ́wọ́ mi ní àjọ wẹ̀ kóni ekpere yìí ọ̀lù tìmíà ayò mọ̀ ní àná ọ̀yẹ́ náà ní wẹ̀ so olùkọ́ mi tẹ̀ ní tẹ̀ ẹ̀ náà wẹ̀ ayé tì mí wẹ̀ wẹ̀ gbàdọ́ mi ìyàwó náà mi wẹ̀ ìlà tẹ̀ sponsorship alẹ́ wà náà wọ́n dé báyìí. Iye alo de kamewe ayi yẹ amewe wẹsi ayi mo di hall ọgá alẹ ọdọ ọdọ gẹ alẹ amewe ìbámu pé àwọn máa wọ ìyẹn a ebi ọdọ ọdọ gẹ alẹ ètùtù ọdọ wà o ẹni máa wọ àwọn ẹgbẹ o. Mafia o dáwé kana wàlé tọkọ ní mafia dada awowo baba president comrade baba Osasi West dadi àwọn ẹgbẹ president yẹ Ìyàwó ní bẹ́ẹ̀ dáwọn tọ́gẹ́ ìgbẹ̀nà pẹ́gbẹ́. Ìyàwó ní lẹ́nu fíẹ́ bí nọ̀tẹ́lẹ̀ táàlà. Wẹ́ ìbítọ̀ ọ̀mẹ́sì ẹ̀yìn nọ. Ọ̀mẹ́sì ẹ̀yìn nọ. Èyí ìbítọ̀ ìrẹ̀dẹ̀dẹ̀ náà. Èmi ó kọ̀ ọ̀ọ́kọ́ ọ̀ọ́bìnrin ẹ̀rù dáwọ̀. Ìnọ̀rọ̀ ọ̀rọ̀ dáwọ̀. Èmi ó kọ̀ ní ẹ̀kọ́ ìrẹ̀dẹ̀dẹ̀ náà. Ọ̀rọ̀ ìyẹn ẹ̀rù dáwọ̀. Èmi ọ̀pá ní àyìnbíà àyà pẹ́pẹ́pẹ́. Obi ọ̀hún kan ẹ̀yìn nọ ọ̀rọ̀ ìdáde. Àlà ọ̀ àwọn náà dùwé máa náà mẹ́wọ́ pa òdùwà wẹ̀. Ekwe ìtàní màá yára ìwà náà bàná. Ọ̀wọ̀n ọ̀wẹ́ mi kọ́ bọ̀. Awe yahoo yóò bọ̀ dẹ́ ọmọ ẹgbẹ́ mi awe yahoo yóò bọ̀ dẹ́ ọwọ́ ètò awẹ́ níjọ́ yẹn di ekele yẹn náà wò tún mi bẹ́ẹ̀ náà dé omi ẹ̀ 5,000 wọ̀nyá di wáyé ọgbà fi mọ̀ ọgbà fi wọ̀dà ọgbà fi yà ọmọ ẹ̀zì n'ala ọ̀wá awe yóò bọ̀ dẹ́ awe màyà pẹ́pẹ́pẹ́ lè wò ètò ẹ̀ẹ́dó ọ̀nà ìṣẹ̀lẹ̀ yẹn mi àgbọ̀ yá yé dọ́ọ̀bù ẹ̀ má sẹ́kìrì lẹ́yẹ ọ̀sẹ́kìrì fitọ́ yẹ ewu ẹ̀wọ̀ yẹ ewu náà ama sọ fitọ́ sọ ẹ̀ ti pẹ́ yìí ẹ̀ má yà wọ̀ yẹ ewu náà má rẹ̀ láwọ̀ dùbọ̀ má rẹ̀ á sí ìwọ̀n ọ̀nà ìlú má kíá á yà sí yà bọ̀ ọ̀nà ọ̀gá ẹ̀ yẹ ewu yìí ta ọ̀yà wà wọ̀ sí kábọ̀ àwọn ìyẹn tó lè yẹ. Baba president wà kọ́kọ́ nínú baba president. Baba Kennedy, Baba Osuna Emewepa, Baba Nike, Baba President Osasi West, Wabakusoto, Bawese, Wakada, Wawese, Nala Awowo, Baba Kennedy, Ibosa, Onagino, Kibalu, Baba, Juno Kaiso, Nori Kaiso, Magina, Wawese DJ, Wakasemi. And now we're only more important than how we àwọn ará ibi yẹn nípa àwọn sí ẹ̀yìn àtàlẹ́ nìkan kéré wí wá ní tẹ̀. Ibùdó oríire ẹ̀dọ́ wa dọ̀rẹ́ ní tó tá ma wàrí ní òwẹ̀lùmọ̀ ayá yóò wá ẹ̀rí wà fún ayé wà fẹ́ wà sóbà. Ìmọ̀ wà sẹ́ ọ̀dọ̀ wà sẹ́ àrùn wà sẹ́ àìfọ̀fẹ́ wà sẹ́ àgẹ̀fẹ́ wà sẹ́ àgbàmí ní apẹ̀ ọ̀rọ̀ wà ní ìdó tẹ́ ẹ̀dí sí wà á máa yà wọ́n fún mi.
you know, be here for this life. Well, I will go. Just one advice, and you will hear it down the way. By the special grace of God, in my area, my bar, and then now, and door, John, the free, and two more sorry, and two more. By the special grace of God, it's going to emerge the theme of the year. And then, what I very my area in a picture in my area, and my area Sunday, by the way, I've heard that way. There will know this boy, Victor Agawa, has done a great job. He brought the story always from Mokalari. And now, by my way, Noke Mokari in Diane, in our best is the library there. I will mean to Moji. But you do in also say, I can mean, anyone allow I encourage you, man, to quit. Man, to question the man, allow what give him a category manivieto. When my way, I put Anna, my have been a echo Uga, Yoruba, yeah, encouraging me, Igbo, Esa, like that. Ya, manivieto, allow what you boy in my yeki. Ori mau ọmọ ọmọlọ́rí sẹ̀tìrì tó kálẹ̀ ìmínà ìlà jàmẹ̀lẹ̀ rẹ̀ zẹ́lẹ̀ ló gbò wíwẹ́ máàlẹ̀ àgẹ́ ìbíṣàn àbíjàkíṣàn ọrí máàlẹ̀ náà máàlẹ̀ ẹ̀tì rẹ̀ ta wàlá wà á mímà ìwòbọ́ ọrí ìrìn máa ní ẹni òwá ìyá ọmọ ìjọ tó wà rọ̀ rẹ̀ ẹ̀yẹ ló wá ta máa bún ìkókó tara nìbún yẹrẹ dé òjẹ́ zẹ́lẹ̀ ìnáwó ẹ̀dẹ̀ náà rí ẹ̀rẹ́ tàlọ́ sí ọwọ́ ẹ̀sẹ̀ ìwádìí ìyọ̀dáwò àkàrà ìwádìí ìlérí ọ̀dáwò lẹ́mọ́sẹ̀rẹ̀ ìwé yàfẹ́ ní sùnmọ̀ ẹ̀dẹ̀ náà gbé láti lọ́wọ́ ní pápápápá ọ̀pọ̀ báyìí ní yàfẹ́ Victor Agawa ló máa ń ọ̀yẹ́sẹ̀ ló ń yẹ bí kíá ló máa ń ọ̀yẹ́bẹ̀ ní sọpá ọ̀wẹ́ máa propose God dispose òpósà ẹ̀mí àdé wàyáwá wẹ́sẹ̀ wà tọ́ wà pẹ́ ni wà tó wà pẹ́ ẹ̀nà bí wà yìí sí lórí àbọ̀bá ìlú wọ̀nyá bẹ̀rẹ̀ fẹ́ yá yìí màná òsà ló gbogbo àwọn ìgbà wà ẹgbẹ́ wa wọ̀ mẹ́wẹ́ ìbíjọba wọ̀ wá ti ọ̀nà ayé mi yẹn náà ìbíjọba wà sí kẹ́ọ̀bí àbọ̀bá wà tó pẹ́ ẹ̀dọ́wẹ́ àwọn àní àmùjá kẹgbẹ́ kékeré náà wà wẹ́sì ìrámẹ́ rẹ̀ àsọ̀gbọ̀lọ́ 800 years wà lé ọwọ́ àgbá àwọn ya fẹ́ nínú ìrìn àmẹ́ lórí àgbọ̀bá ìdí ó tún bá ya fẹ́fẹ́fẹ́ ọwọ́ sèpù nàmíẹ́ àwọn kí màmí ẹbí tọ ìmàlìkú yìí sì tẹ́lẹ̀ ṣọ́wọ́ àgbọ̀bá kí ẹ̀ náà wá kí àpòpọ̀ ẹgbẹ́ náà wà wẹ̀wẹ̀ nígbà wà ya fẹ́fẹ́fẹ́ lẹ́ni tata àṣìwà wẹ́sì èmi nù wà ẹ̀mí ẹ̀ lẹ́kẹ̀rẹ́ iná lẹ́ni tata wẹ ìyóbọ̀ àdẹ̀mí ọ̀nà fi wọ́n mẹ́ màá ní di yóbọ̀ wà kó wà ní ìgbìmọ̀ rẹ́pẹ́tì wé o kí wà ní mímọ̀ àwọn tọ́pẹ́ka o wàhálà wò máa ní ìdílé gbogbo Victor wọ́n àtọ̀ èmi ló ń wá mẹ́bà àtàlógbó abẹ́sí wọ́n lóyà wò ló ń china ọ̀sọ́sọ́ yìí ara ní máa yẹ o. abẹ́ producer yà fún mẹ́fẹ́ lè rí màá náà kò gbé àkókò lóde ọ̀sìn mẹ́rẹ́ ẹ̀sìn rà bí lady producer wà àtọ́gbẹ́ ẹ̀kọ́ ní Frances Osunde nínú ìyẹ́rẹ́ ọ̀sìn mẹ́rẹ́ sí mẹ́sà wà fún pèmá wà yá wà àtọ́gbẹ́ yìí wà yá wà. Agoba Mrs. Jane Osiwan Ososatra Caleb no edite fíìmù rẹ Harmony ìdè wà á fẹ́ mi wá kó ẹ̀ gíftì wà bù wá dé wá kó ẹ̀ wà á tọ́ wà ọ̀pọ̀ wà táwé ti bá ta ṣùgbọ́n akó ẹ̀ kò wà rọ̀ èjì Ososatra ìbù ẹdí wà wá kó ẹ̀ gíftì wẹ̀ bù ẹdí. DJ,
obligé mais ebi ne fitoaka ou kwa ou betene na ima expert amena do ofu ekio fitoaka ou kwa break record ebi no me sunu be donate standing fan or dem moment eri obega na artist ni ke ogwe be ni my have your body ejeke ogwe be ni my have your body be production ke ogwe ni yak mo mi manu ibi e to kwa la ogogo wa go me fi obo yo ejeke fitoaka ou wa go me fi obo yo ejeke uda ọmọ no si expect ọmọ si ofun wa la ho wa go me fi obo yo ejeke wa gi ajerun swae wa gi ajerun swae o ọmọ náà enegbe o wa gi ajerun swae o aga ugwa me wa gi ajerun swae ọmọ náà enegbe o wa gi ajerun swae o enegbe na be na ma o wa gi ajerun swae o edo wala ho eke set of fitu aga ugwa waga do e ibe tabi na wo mo no si expect o ma si ofun wa gi ma fi obo yo iyeke no ya ton wa ya we se o. Oh, awesome! Event away now, Wakabo de yo. Victor Arawa is a very wonderful person. Mono, this is my first time the winner, and I hope he will play the major role, female major role. I'm so happy for him. Why is he? By event no work ban. Even if Victor Arawa we dey na manibu maybe we boy there. Umenwa Iye Donuwa. Victor Arawa wala obi ni tawe capital si we. Amen ohun me mi. No na ti Yoruba ohun me mi no na ti kin. Yoruba me mi no na ti kin won me. Iye Donuwa la onu ga ga Yoruba ni mani ware. Keke Victor no bi Arawa. E de na ejo every obogi mewe do gogo e wa no. Awa no wi yen gogo iyan wa to wa pe Iye Donuwa wa ya wa wesi ninu wa ya ga re aredo kati oge Victor Arawa no we launch be de na wa to wa pe Iye do ya ni resi ni ro wa ni re ya wa yo wa wesi ima ya fe ni desilimare do usanogudwa of nyagbowa wa lo oti mare Victor ne obi Arawa maya enwe omono desilimare titi be do no okay wo pa la ti anate edo mo yi ona we do mo yi na yen oni yen be we yen be mu otiti oge be ya so bi o be se ni ke ya no le ka be wu e ma ya gure ma na be de ne na beni ma ya re be de ne na salo gwa no ki ma ya so gwa no wi ma ri ma unfua ai bi ni be oni be tai we ma ibi edo ni be yesi ma ya titi drama ati oge do ma be ari gi odun le gbi ma Nda we o si pala wi an de odun kun ma mi no ti an wi an soto yen to wi e ti an wi ma be ari gi odun le gbi ma mi no be wula ti an be ari gi odun ne ari ti mi we pe ne no be seti ya we and be pon salobo a kon dudu wa pa ma pe go no be la wo go no ji ma bo no ma ni ma ya seti be ya wi jo bo ne gbi ma ifete de ne na mi ni me kaka bo wa go yo nda ose e ami we ne ru no ti ma le Victor no we aga wa e wo na ri se ina be le ma be de mo me na be e la bi je ni be ka o ni ma ya fe ni ya be ya ka o ni ma ni awo yo mo so ma e wo ma e nu da ya be ki ma ne ge ya be mi mo be si na we o ma be ni ana o ki be ri yo na o ma be ni ana o ki be ri yo na so ikaka bok mo me e Victor no we aga wa zebe le ke no do be de ne na ge e do mo ji no lati ale de ne na o ma no ki be ri ma na ne be na ni no ho ta mi no ma ho e no ya ira hie ke seti na be ki na e ri lo we na hie e na tu mo e yo fe be ma na ne ma ni bun de ge ne si so ika body mo me wuro me ina ri ne sanu ga si no gba ori ma hia no ka bo mu ile ke si no mu ma ni ma ya seti ya we ose e yare na wa mi ne kere enimo obi okere no ye imbo ya kobeya ugia dele na iko kapka ka bo wa ni ime expect go ti mana ge Victor Arawa o ga yari o ile wa no ogba gi no but era mere mo ni ge se ti mi amere dele na ye no ge baba so ni wa arema o no be gwe ivia to ni risi abe gunya ko abe ne gunya be ye be e mata no be o ime okero ko ga kai even maru diary ugena be na o e na are oge doge wi
on no web on the way to the air. We are Benny Marivana, I will be no re or when he had to damn him or soon. The Eslimarebu, Wagima, going up with Naya Dogima, Nimate, Egbimamu. Because a daughter where Eponuyas, Nuyasi, one of me where at the end, I will be there, a drama, and do I walk angry. They will not see another angry. Manivia Dopa or Doy. Nivico, Epoya Yahweh, Nia Beou, Nia Yigoyau, Manivia do Mayado, Nia Dogima, Agua, Nala Wobo, Nako Bokwe, Nayate, Arena, Napiatemu. So, if I have no route now, when I are a Yamu on fire, Kate Venove Ati, Aquari, Yana Quari, Mudawe, or my not here, we not do Queen Gogo, Madan, Ebonove, Madan. In Winana near Wauna, no promoted do Yakana film industry, at your Salopua. Oh, when Winana, ye once, I no ye once, and that way at the no my egg, or Pusa no egg bay. But your Salopua Venica yeta. Ogbe awe saving Winana, Ogo awe saying that was my easy. No what easy, we no press script, no money marketer or not to producer, or my easy, or the Kenya Amatata. Benita Evetion Salopua, Beuriome, Iriokiangaye, Beni Jesu Christino Nyama, or wine. Emaya Feno Diabuki, Navena, Kakapoko, Wawesi, Ugon Wayari, Elifu, Wafua. Wato waya fetu wa kaboto eko kakabo waso nyime imere ni ataye no kakabo ifia kakabo tawo oyo temere Thompson Osayi uwese yubonuri egunre uwese wato inagboto ma wegbe Osas ina gboto ma wegbe dawe yewe no lolu ikakabo pome irame no diabudo tore jemi baba wa toto ape o ma be Stanley imade baba esinume uwesi Osaloba fon wepo ni ugao umiyao umao umiyao Osaloba oguwero Igo no suwe na okin ami. Igo ni we bi ari ene ma ekwefo orugo we ya mi bai igu wefo baba Osaloba ogari e dagbo no ta no e kebegbe igo no suwe e o ga fe yu epo o bia no kunu no woni gbofo we ni popo we Osaloba oro oya kike ni woni gbo emi kina mo e baba wesi kakabo wato imani ayapon we so kuma Osaloba no ragbon Osaloba no jagbon na o peri me ni gona we ni ko meji e baba wesi in my perspective no ri egun ni baba wesi baba wato ayi la mo ma we gbe nda we ma ro no me go so we mo doni bi afie gbe ne e wo ni imagine ma ro no me go so we so kuma we ya di me we na o tun e Osaloba o fe po we ni agbon e ti popo ya wa Uda ovyusa oweki Osaloba ro yeke ero Osaloba ogadi wene asin etimi to we ni mo me ni beti omo we na ge omo ni ma nwuna ni e ko ma nwuna kan no sa orue lare gi abege we ona no sa orue omo me no kakabo beti soto no ya ge master na ya we lele master you know oh ya bebe di yela di amiri o Osaloba ki aseme usere oni runyana no ko wa wo ya gboko ye de rozo wa ya fefe wa wese wa ya fefe ya gbe pawe ya muja mo shini we no de o da do wa ara mi wa re mo wa re igi no ko wa no o da we no de ni me mate de expect we o jeweri oni because Osaloba nyati sha Osaloba nyati ka bo mo wa ya fefe no re Osaloba de ba wa ni we se re wa ya to wa gun e po wa ke di go ni ro fun wa yo pa wo manu wa ga jeva o manu wa no mo mi bo we ya re
wa ya fe wa ma saloba bi deba wa ya fe idoji se we se e fancy me ni rodo no ke film me no kakabo we film me wa we se tu wa ato I promise even when it last if na betamwa we no man e kan ari no wa wala o wa na meri we no mama wa beti me we a dole we yi no da we kere no e ma gbona rin wala o wa we se o wa re sile ma me wa okay we wo pa ke amena kwe wala wo wa ya fefe wa we do boyo ye ke wa we di ba me wa ni we re YouTube wala wo wa we gun e ke o da agaga wa we mo wa ege no kwa no wa ya fefe ya we wa to wa be o e do mo jina ikin age pegbe ki mo la YouTube no wa me ke na re wa we ni we wa we se wa to thank you.